obìnrin tẹ́ rí yẹn á pẹ̀jẹ̀ mọ́dì á tún fìdí náà lélẹ̀ tọkùnrin bá tẹ̀jẹ̀ lẹ́sẹ̀ lẹ́jọ́ kan ṣoṣo á máa fẹsẹ̀ yẹn tiro káàkiri ni. ọ́fíìsì wọn sọ wípé ó jóná kí ni ṣọ́ọ̀ṣì tó fà tó fi jóná àmọ́ wọn ò tanná lẹ̀ wọn ò sí kankan lẹ̀ kò sẹ́ni bọ́ọ̀dì ń bẹ̀ ó kàn déédéé lànà ni ó dẹ̀ jóná á dẹ̀ jókòó á dẹ̀ ń wò. tó bá jẹ́ pé à ń tojú bolé ká tojú bolé á dẹ̀ tojú bolé náà dẹ̀ nìyẹn as long as tí a bá ti rí solution sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi àti ìyàwó ẹ̀ then I'm fine. Hey, are you alright? I'm not alright. Everything is not alright. Nothing is alright with me here. I can't see. I don't know about your wife too. Ìyàwó tèmi fẹ́ sílé, I trust ara wa. She doesn't cheat on me and I don't cheat on her. Ẹ̀mí yẹn sọ fún mi pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó jòjì lọ. Ohun tí ẹ bù mọ́lẹ̀ tẹ̀lé pé kò tó nǹkan kan. Ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀ mọ́mì tí ìránṣẹ́ yìí tí ò bá ṣọ́ra ohun tó ń ṣe àmẹ́mí ẹ̀ lọ́hùn. Gbogbo bá ṣe ń gé ẹ sọ́tún, wà á máa gé wa sósì. Wà á máa clean faithful. You want to clean. You want to trust. Look at your life now. Yes, I'm married, but not happily married. Okay, so the only way to feel satisfied is to go to the kiri. even gan tí bá lọ sí club tó ìwà àtàwọn ọ̀rẹ́ máa ń lọ tí bá délé tí bá rí wọn máa ń sọ fún ẹ I've got nothing to hide. You know that saying that show me your friend and I'll tell you who you are. This place is too small for you. Kí ló ṣe fẹ́ máa gbé bí báyìí pẹ̀lú ìyàwó àtọmọ? And believe me, this year I will surprise you. Oh. In a big form, I will surprise you, Mom. Ṣó mọ̀ wípé ẹsẹ̀ gidi ni ọmọbìnrin yẹn ní sí ọmọ mi. Àtìgbà tóun àti ẹ̀ ti ní ìtara wọn ní gbogbo nǹkan ti tán bẹ́tà. Oh my God. Now showing on OleguTV.com. And what's wrong? Where's my son? It's okay. Calm down. Is our son dead? No! Our son isn't dead. He's still at the hospital. Thank God. Then what is the matter? Do you want me to stay for a week or two? No, Mom. You have your own life to live. Toby, you are my life. She really amazed me. That's why at times you have to choose your friends wisely. Yes. Woki and I were close to us just because we had things in common. They were never our friends. What I don't understand is, you and Ayo, you've been friends from way back. You guys went to the same university, for goodness sake. Course Colonel Ajoshi. Room Colonel Ajoshi in university. Color Colonel Amijiji like. So I thought he was my friend. But I was wrong. I made the same mistake with Shade. Because me and Shade were happily married. I didn't know we were friends because we had things in common. Now we don't have things in common anymore. I am sure something must have gone wrong somewhere.
Now showing on OleguTV.com. Kí ni mo ṣe fún ẹ? Tó bá ṣe pé ẹ sun ohun ìyà. Ẹ wá sùn sórí couch mi báyìí. Tí mo fi dè yín lókun tí mo fi wọ́n yín bọ́lẹ̀ ẹ jí. Ẹ kú lójú oorun ni. Ẹ rí ẹ ti fọlá lálẹ́ ni. Ẹ wo ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́dàá mi. Kí ló dé tẹ́ fi ẹjọ́ mi sùn ọkọ mi? Kí ni? Ẹ fi parọ́. Bẹ́ẹ̀ ṣe. Ẹ̀yin fi ẹjọ́ mi sùn ọkọ mi àbí? Kò sí wàhálà. Wọ́n ti máa ń sọ wípé àwọn yọ ọkọ kan wà tó máa ń níyàwó ọmọ ọ̀la. Ṣé rí èmi tẹ̀ ń wo èmi gángan nìní? Mi ò wá òkè o. Máa gbogbo wèrè aláyé máa gbọ̀dá nù. Ẹ yẹ ta ni? Ẹ wo ṣebí torí pé ẹ sì jọ wà ní àbí. Ẹ tó ń sọ̀rọ̀ àríyìnbú máa dá àríyìnbú. Máa ṣe débi pé ọmọ yẹn lé yín jáde. Ẹ jẹ́ jọ bẹ́ẹ̀ tẹ̀. Nígbà wá dá tipátipá. Máa lé yín sọ̀rùn. Kí ni? Ẹ fẹ́ báyìí tèmi jẹ́ fẹ́ bọ̀ mí lókè. Kí ló ṣe lè? Kí ló finish yìí sí kí ló ṣe rí? Ẹ fi lẹ̀ o. Ṣé mi ò lẹ́kẹ̀ọ́ tẹ̀ ṣe yìí o? Mi ò lẹ́kẹ̀ẹ́ o. Àwọn tó máa ń gbọ́ ọ̀rọ̀ wa ta sọ́nà mẹ́mọ̀ náà yìí. Now showing on OleguTV.com. Gbogbo olùyọ palẹ̀ ọmọ. Ẹ̀rìnmọ̀dé ní ọmọ Ṣáájà. Ẹni ẹ̀rìnmọ̀dé bàtà lọ́fàá bí ọ̀pá kúkó tó di lálẹ́ ariwo ẹ̀kún àtọ́lé bàbá wọn. Jíbi gbé tẹnu fún ọ lóyún. Ó pẹ́ tá ń fún ọ lóyún. Ṣé ní fún ọ lóyún ò ṣe é wílé? Èèyàn bá wá wá díẹ̀, a jẹ́ pé olúwẹ̀ wá wá kú wa. Kí lè dùn ọmọ ìjà rẹ̀ nìkúrì. Olegu50 gbé jáde kàṣàgbà. Sinimá ti tún ẹ láìlẹ́kẹ̀. Eléyìí gbóná rìtìrìtì ó dá jìnnìjìnnì bẹ́ẹ̀ yàtọ̀. Wíìlì Rajiva. Ó ti ń ṣe sinimá kò ṣerú eléyìí rí o. Ẹ láìlẹ́kẹ̀. 40 million naira project ni. Owó ńlá ni wọ́n fi yà á. Ẹ láìlẹ́kẹ̀ eégún agbára jagbára lọ. Ẹ láìlẹ́kẹ̀ rojú àtọkùn bọ̀ máa ń kàn dẹ́. Ẹni tó rí tí a ti sùn akàn ó léwé ń wéṣẹ́ díẹ̀ mi. Ìkọlà bẹ́ẹ̀ pátápátá dẹ́dẹ́ láwọn oko jàgùdà parí ọ̀rọ̀ ìṣúra parọ̀ òkú sí. ń bọ̀ bá dijọ́ mẹ́ta òní ẹ fòdúrí kọ́ lábẹ́ ẹkùn tí ó jẹ. kábíyèsí àgbẹ̀dọ̀ kábíyèsí ẹ mọ bó yẹ ká ti mọ̀ ṣe tutù. awo kábíyèsí. ẹ fẹ́ tutù lẹ̀ ń bọ̀ bá dijọ́ mẹ́ta òní ẹ fòdúrí kọ́ lábẹ́ ẹkùn tuntun. ìdílé kí ìdílé tó bá dìde pé wọ́n jẹ ìkọlábẹ́ ẹkùn wọ́n pa wọ́n. Sinimá ti tún ẹ láìlẹ́kẹ̀. Kọjọ tó halẹ̀ tó mílẹ̀ títí. Written by Taofeek Adéwálé Dìgbòlujà. Wíìlì Raji ló produce ẹ̀. Adébáyọ̀ Tìjàní ló direct ẹ̀. Starring Antala Níyan. Fẹ́tí Abalógun. Mọ́fì Àfọlábí. Péjú Ògúnmọ́lá. Rúṣùdíkà. Jìnnàdú Ẹ̀wẹ̀lẹ̀. Tóyọ̀sí Adésanya. Taofeek Adéwálé Dìgbòlujà. Òjò Pàgógó. Lálùdé. Ìdòwú Adẹ́nẹ́kọ̀. Bímbọ́ Ládépúpọ̀. Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ti tún ẹ̀ láìlẹ́kẹ̀. Ló máa wọ̀ ó máa mi gbóró títí tí ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀ láìlẹ́kẹ̀ ni. Ó kọjá àfẹnuro yẹn. Ẹ̀yin rèé mi rè ẹ̀ ń bí mi pé báwọn ti ń ṣe lọ́hùn àjọṣepọ̀ àwọn ọjọ́ sí lódò yìí. Now showing on OleguTV.com. And what's wrong? Where's my son? It's okay. Calm down. Is our son dead? No! Our son isn't dead. He's still at the hospital. Thank God. Then what is the matter? insane! Ben! You're lying to me, Mom! You know it's never gonna be fine!
Do you want me to stay for a week or two? No, Mom. You have your own life to live. Toby, you are my life. I thought you were She really amazed me. That's why at times you have to choose your friends wisely. Yes. Woki and I were close to us just because we had things in common. They were never our friends. What I don't understand is, you and Ayo, you've been friends from way back. You guys went to the same university, for goodness sake. Course Kono Lajoshi. Room Kono Lajoshi in university. Kolo Kono La Amijiji like. So I thought he was my friend. But I was wrong. I made the same mistake with Shade. Because me and Shade were happily married. I didn't know we were friends because we had things in common. Now we don't have things in common anymore. I am sure something must have gone wrong somewhere. Now showing on olekutv.com.